wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kọ́ fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. ṣé mi sọ fún ẹni àìmọye gbà mo ti sọ fún ẹ pé èmi tó ń wo yìí orí ọ̀fẹ́ Ọlọ́run ló jẹ́ kí n dà báyìí scholarship ni mo gbà lọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì ìwé ọ̀fẹ́ oúnjẹ ọ̀fẹ́ títí wọ yunifásitì mo fi jẹ́ ẹ̀ tí mo jẹ́ yìí ìbájẹ́ pé wọ́n lé mi dànù gbà yẹn màá dà nǹkan tí mo dà ni mo mọ̀ ní àwọn ọ̀rẹ́ wa méjì bíi mẹ́ta tó jẹ́ pé àtijọ́ wà ń skul wọn rówó iléèwé san tí wọ́n dẹ̀ gba scholarship tèmi báyìí wọ́n ti dàdàkudà báyìí tó bá rí Rasaki kan tí mo ti fi hàn ẹ́ ọ̀dà àti John ìkẹta àwọn mímọ́ bí tó wà báyìí sìn ètí ò gbégbó ó ti ń gbé drug ìkan wà tó jẹ́ pé ẹ̀yin politician ló ti ń gbé bọ̀ tán para wọn kiri irú àwọn ọmọdé ń ṣiṣẹ́ káfẹ́ kí irú wọn náà dà bẹ́ẹ̀ ni ojú ló máa ń jó. tó ń gbẹ ó má ta gbogbo ẹ ní ẹyọ kan jíde tó máa fi kú pé èèlà yìí o òun náà gbẹ. bàbá ẹ má bínú o ṣé pé nǹkan tí mo fi owó ara mi rà yín lọ ta gbogbo ẹ mo wá fẹ́ béèrè kan ṣé tí n bá tà tí mo kówó ẹ̀ wá fún ṣé nǹkan kò ní tẹ̀yìn ẹ̀ yọ. mo ṣe fún olúgbòkòhún mo ṣe fún àrẹ̀sà inú àrẹ̀sà dùn Olódùmarè mo ṣe fún ọ̀rọ̀gùn o tó kúrò ní ilé ìlà àwọn ọ̀rọ̀gùn àga ẹ̀rù ọbẹ̀ mi. ṣé gbogbo ilé yìí máa fi gbélé sílẹ̀ máa lọ lé ọmọ kan ṣókè. mo ti trust ẹ̀ wá wo èmi náà mi lè mo kàn ṣeré ni o mo kàn ṣeré ni. èmi náà mo láti yànnà náà fún ẹ pé ojú kan làdá ní o. anyway ó kù díẹ̀ kó jẹ jìnnà tó bá dẹ̀ di lọ́la àbálọ́ra Vitafoam. Is that correct? dúnú màmá fi. mo wò ń bà mí nú jẹ́ pé láti bí 3 weeks ago lẹ ti jókòó sílé tẹ́ ẹ lọ sí school má ṣe o. ìtọ́dùn mi jù ń bẹ̀ ni pé mo kùnà láti ṣe ètò tó péye fún owó iléèwé. How was your day? Welcome, love. All right. Mo ń bọ̀ sí mi. Jẹ́ sáré dá àbúrò mi lóhùn. Okay. Akego. No need to take care. Take care of yourself. All right. Agnes. Baby. Owó ti yọ fún ẹ nínú ẹ envelope white tí mo yọ 20,000 fún ẹnu ẹ pé kò ṣe tó kú ìyàbá bẹ́ẹ̀ ṣọ́ọ̀bà mi rí yòókù nulẹ̀. Baby, ọ̀dẹ̀ ní sùúrù. Ó yẹ aṣọ yìí náà ti wá pọ̀ jù. Ṣé orí tó owó yẹn mi ni mo ti mú? Ó ṣe ayọ̀ ni padà gbogbo àbọ̀ mọ́. Ó ṣe máa di ọyọ ẹ bá mi kó bá mi kó. Baby, wọn kò ti ṣẹlẹ̀. Ṣé o pé last time tó fún mi 20,000 mo sọ fún mi ní ìròyìn tó nǹkan kan ṣé wọn kò yọwọ́ aṣọ kò yọwọ́ bàtà kò yọwọ́ gbogbo nǹkan tí mo àwọn accessories ti máa lò jọ yẹn. Ìsìnkú ọ̀tọ̀. Mo wá mú yẹn kékeré náà tẹ̀ jọ́ ni ẹ̀ at least kó lè yẹ mí. Owó wo ló mú? Èyí tó ṣẹ́kù. Mo wá wò pé at least irú pàtí yẹn I invite àwọn èèyàn mo invite ẹgbẹ́. Ní sùúrù mi ìsọkọ tẹ́ fún yẹn ṣe fún ẹ. Owó ti fẹ́ fi plan future àwọn ọmọ. Daddy, mọ́mí ṣe tó tó yẹn. Bí ìyá yín ṣe kó owó tí mo fẹ́ lọ fi open account sílé ìfowópamọ́ nítorí education ní àtọjọ́ ọ̀la yín bó ṣe lọ kó tó lọ fi ṣètò kú ìyá bàbá ẹ̀yìn
tó lọ ra aṣọ ra gbára wo ra gbogbo pàǹtí tóun. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò ní ṣá málámálá. Mo ti pinnu láti wá ọ̀nà àbáyọ. Ẹ má bínú sí mi. I have to take a hard decision now. Mo fẹ́ ṣe ìrìn àjò lọ síwájú kí n lọ ṣiṣẹ́ kárakára. Ọ̀rẹ́ mi kan tó wà ní Abuja ó ti jẹ́ kó yé mi pé àǹfààní àti ríṣẹ́ gidi ṣe ti dẹ̀ tètè máa ń wà ń bẹ̀. So just for that purpose mo fẹ́ lọ. Daddy, ẹ fẹ́ fi wálẹ̀. Mọ́mí ti fi wálẹ̀, iná fẹ́ fi wálẹ̀. Daddy ẹ jọ̀ọ́, ẹ má ṣe yẹn o. My dear, don't worry. You are all I have. You are all I have. Mi ò lè fi yín sílẹ̀ bẹ́ẹ̀ yẹn. Kì í ṣe nípa tẹ̀mí, nípa tara fúngbà díẹ̀ dẹ̀ ni. Why will I leave you? You are all I have. But kí n jókòó, kí n má lọ wọ́gbọ́n dá. Ọ̀sẹ̀ mẹ́ta lẹ ti jókòó sílé. Ká wá continue bẹ́ẹ̀. Kí ni future ní fún gbogbo wa? I have to take a bold decision. That's it. Try and understand me. Daddy, you are all we've got. Ẹ̀yin náà má fi wá sílẹ̀. We are going to miss you. Same thing happens to me. Báwo ni o? Ẹ rà sá, ẹ rà sá. Àwa ará ọjà ni o. Vitafoam. Vitafoam, fine product la ní sá. Size wo lẹ ní sá? A ní 6x6, a ní 6x7, family size. Can we see the samples? Èyí tó dá fún ọkọ àti ìyàwó ni Tó epo dá olúwa fún náà. yín. Supreme wà okay fún yín sá. Supreme, a dẹ̀ ní Vitagram náà. But Supreme yẹn ó máa wà okay fún yín. It carry all body weight. Supreme yẹn lélẹ̀. Ó gbé people weighing from 60 to 100 kg. Tẹ́ méjì bá sùn sórí ẹ̀ kò ní collapse. Ọkọ àti ìyàwó ni o. Ẹ nà ilé ṣé hard left and soft. Ẹja wo soft yẹn náà. Soft wà lélẹ̀. Okay. Ó dàbí pé adìẹ ni a máa mú àbí? A dẹ̀ tún ní Vitatwin náà. Ìkan one part ẹ̀ ó le, ìkan ó rọ̀. So tẹ́ bá sùn sórí ẹ̀ tẹ́ bá rí pé ìyẹn lè le jù ẹ lè tún ṣe padà. Ẹ tún ṣe yẹn náà. Ṣàlè rí yẹn náà. Ẹ lè rí ẹ lè rí. Okay, good. Oríṣiríṣi màá lọ ń ṣe Ibi kíní tó lé ẹ ìkẹ́. lélẹ̀ ẹ lè tún change ẹ̀ sí ibi tó rọ̀ ẹ̀. Wow. Ó tọ́ màá nítorí. Wow. Ibi la máa mú báyìí. Oh, Supreme yẹn ló máa wọ̀. Gbogbo ìlú wa dà o. Àbí gbogbo ẹ̀ ló ṣe kábíkábí pé ká máa kó gbogbo ẹ̀ lọlé. But mo lè tún atúlọ̀ àwọn kan tó yẹ pé Vita spring ni tẹ́ bá rí ẹ máa like ẹ̀. Spring wà bí ó máa ń bounce. Ó máa ń ṣe kí ni? Ó máa ń bounce. A máa tọ́ wá sókè. Ó máa ta ẹ̀ sókè. Ṣàlè rí. Let's go there. Okay, good. Wow. Sorry, can I jump in? Oh my God. Wow. Memory topper lélẹ̀. Memory topper. Bẹ́ẹ̀ tẹ́ bá ń lo hard mattress. Tẹ́ bá rí pé ó ti le jù fún yín. Tẹ́ bá fẹ́ lo soft. Ẹ máa ra ilé. Ẹ máa place ẹ̀ sórí ẹ̀. Okay. Nítorí mattress ẹ̀ fóònù ilé ó yàtọ̀ sí àwọn mattress. Òun náà ni mò ń fi yìí. Yóò ní láti sọ fún mi. Wow. Okay. Sori, ọ̀gbẹ́ni ó sọ̀rọ̀ jù. Owó èlò ni. So, ọ̀gbẹ́ni máa sọ wọ́n. Èmi náà like in fact tó bá jẹ́ pé àwọn parents máa ń fètò sí ìgbésí ayé wọn ni àti san school fees àwọn ọmọ wọn ò ní ní wọn lára rárá. bẹ́ẹ̀ ni but sacrifice kan tí mo mọ̀ kí wọ́n náà ṣe ni pé a láti pe àwọn òbí àwọn ẹni kan educate wọn kan wá ọ̀nà tó fi lè máa sanwó ìnírọ̀rùn sí skul tí ò ní wọ̀ wọ́n lọ́rùn. ẹ wo mọ́mì ó tọ́ ni àwọn dáàdì sọ ó jẹ́ kí organize seminar fáwọn òbí àwọn ọmọ yìí o. tó bá di ọjọ́ Monday màá ní kán fáwọn ọmọ ẹ ní lẹ́tà kán fi invite àwọn parents wọn wá fún seminar yẹn bẹ́ẹ̀ máa jẹ́ kó ṣiṣẹ́ o. àṣìṣe wọ́n á dẹ̀ tún ṣàdúrà fún àgbẹ̀yìn.
aya rẹ̀ mú kan báyìí. ẹ máa tún lè ṣe. kì í tiẹ̀ ṣe pé mò ń tún ilé ṣe gangan náà ọ̀rẹ́ mò ń ṣe àjòbílẹ̀ ayé mi ó ṣe dáa ni ẹ mọ̀ pé bá a ṣe rí ṣe tí ò sí nǹkan kan yìí ó jẹ́ dùn ọkàn fún mi ṣùgbọ́n bí mo ṣe lówó tèmi gan náà ó jẹ́ èèyàn gidi ó lé àjò tí mo ṣe lọ́wọ́ báyìí ó tiẹ̀ kú fìríjì olókùn tí mo ní kí n gbé kún eléyìí o torí bí wọ́n ṣe wáyé kówó rẹ̀ kó lè pọ̀ dáadáa torí mo fẹ́ tà. ó fẹ́ lọ tà. Àrẹ̀mú ó ṣàfẹ́ràn kó máa wájà mi nínú ilé yìí kò sí jókòó tó kí n wájà mi Àrẹ̀mú ó tún kó gbogbo kí ní ṣe olóòfẹ́ lọ tà. kí ló ń gbóná lára tiẹ̀ ní ìsinyìí ṣebí ni mo fowó mi rà oògùn ojú mi mo sì fi rà èmi mo sì fẹ́ lẹ́ tà tí n bá ta oògùn ojú mi mọ̀ ta kò sí ìtọ́kàn ọ tí n bá ta ilé tí n bá fi relé tó délé ìlọ nǹkan. oògùn ojú ẹ ní kíni èmi àti ẹjìjọ ni ogún nínú bíbá yìí ni má sọ fún mi pé oògùn ojú ẹ ni kò ń ṣèwọ nìkan ló nìkan bíbá yìí jẹ́ kí n là kó lè máa yí ẹ dáadáa torí mi ní gbà fún ẹ tẹlifíṣàn áyọ̀nù àti fáànù tó wà níbí báyìí àti fóòmù tó nínú ilé owó ní títí ẹ ṣòro ti pé ṣíà tó wà níbí gan ìgbà tí àbúrò bàbá mi tó kó síta ó fẹ́ dànù tí mo rí pé igi yẹn wúlò fún wa mo lọ kó mo fún wọn lówó wọn raṣọ sí ṣíà yóò wúlò fún èmi àti àjọ fi ń jókòó nínú ilé ìwọ wá jí lọ́sọ̀kan orúkan ó wá kó gbogbo ọsọ pé ó fẹ́ lọ tà á mi ní gbà fún ẹ. ẹ káàbọ̀ sọmọ pé òun pìtàn àga nísìn pọ̀ra sọ àga àbí òun pìtàn rẹ̀ èmi náà tí owó mi bá dé ìtàn tí wọ́n pa fún ọ ìtàn tí ń pa fún ọ ó ti ka bojú báyìí ò ní rómi. tábàlẹ̀ ti sọ̀rọ̀ wá gbójú sókè wà máa pariwo wà wá máa gbọ́ máa gbogbo ó sì kọ́ mi láyà jẹ́ òkú mi láyà má kọ́ mi láyà jẹ́ òkú mi láyà iye àjẹmẹ́jọ kọ́ mi láyà jẹ́ máa ta. kí ló fẹ́ tà. I'm task. ẹ̀mí oníkó má tà má fọwọ́ kọ̀ọ̀kan tèmi ni má fọwọ́ kọ̀ọ̀kan tèmi ò lè sáré da oró fún mi ìfọ́gà oró fún mi. kò sí kí ló dé. Bùnmi àwọn wo bàbá ẹ Bùnmi. hello ìwà hello wọ́n bá gbé mọ́tò ẹ̀ bọ̀ mo ti kó àwọn ẹrù sílẹ̀ yọ̀ọ́ bá kó lọ. ọmọ mi máa ní àti rògùn oríṣiríṣi àrùn fún òṣìṣẹ́ mo mọ̀ pé tí mo bá ti lè dọ́dọ̀ yín bíbá yìí sẹ́ àrògùn àrùn tó wà òkè tẹ máa lè fún mi tí máa lè lò fún tó dẹ̀ máa ṣiṣẹ́ tó máa bá lára mi. ìyá bọ̀ inú ẹ ti jẹ́ kó pẹ́ jù kẹ́ tó wà kò yẹ kẹ́ jẹ́ kó dá láàmú kẹ́ tó wà. ẹ má bínú ẹ mọ̀ mi ò mọ̀ pé aṣá ti láti ṣe wà láti ara. no problem Dami. Yes ma. ẹ pẹ̀lẹ́ ó máa wà òkè. ẹ báwo ni ṣé a sì ní paratin ok fún mi paratin ti ọmọdé. ìwọ ni màá lọ. ẹ wò paratin ni oògùn àrùn tó dáa gidi ni so tẹ bá ti dé lẹ́sìn oṣù mélòó lọmọ yín yẹn náà. o ti fẹ́ lọ pé ọdún kan báyìí. oh that's very good because ele 6 months to 3 years ni ṣé wàá rí ẹ bá ti jà ẹ wò ṣe ẹ náà this 2.5 ẹ mẹ́wò òun lẹ́bẹ̀ẹ́ lè máa jẹ́ kó dé tẹ máa lò fún un tẹ bá lò fún lọ́wọ́ kan báyìí ó máa wà very okay inú yín gan máa dùn ṣé ẹ dé rí this is an advice for you ọmọ kékeré normally every 3 months ló yẹ kẹ́ máa lo oògùn àrùn fún wọn ẹ̀yin àgbàlagbà báyìí gbọ́ngàn lẹ́yìn ti the worm last. ó ti pẹ́ díẹ̀ o ó dára pé mi gan máa ní ìdògùn àrùn láti lò. you can imagine it's not done àgbàlagbà ìgbà kan láàrin oṣù 6 ló yẹ kẹ́yìn gbọ́dọ̀ máa lò ọmọ irú ọmọ yẹn sìn tẹ́ bá ti lò fún lẹ́nu after 3 months ẹ tún padà lò fún ìgbà kan lóṣù 3 ló yẹ kó máa lò fún ọmọdé so that ẹ máa lè wà alright so ẹ̀yin náà máa lọ láti tiyín náà pẹ̀lú that's good. Dami fún mi lẹ́yọ̀kan sí pẹ̀lú pack. ó sọ fún àwọn ọmọ ẹ pé ó fẹ́ wáṣẹ́ lọ sí Àbújá. bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún ìgbà tí mi mọ nǹkan tí máa sọ fún wọn kọ́. ṣé o mọ̀ ọ̀yàn sábùjá ni. mi ìmọ̀yàn kankan bẹ̀ mo kàn fẹ́ lọ gbìyànjú wò náà ni
àìmọye iṣẹ́ ìtìjú tí mi lè ṣe ní àdúgbò mi yìí tí n bá débẹ̀ máa gbé ìtìjú tì sẹ́gbẹ̀ẹ́ kan máa ṣe bó jẹ́ iṣẹ́ gbégbégbétọ̀ agbálẹ̀ ọjà ó sì tí mi lè ṣe bẹ́ẹ̀ ó lè nìkan ni mi lè jà kí n kò lọ́bẹ̀ kí n lọ struggle ìyáwó àkùnkùn ṣe náà ni nínú ìjọ mẹ́wàá tí kí a tẹ̀ka fún wa ìjọ 5 ló kù ó dẹ̀ ní ó ṣe dandan kí n wá nǹkan ṣe sí i. òótọ́ ni o gbọ́dọ̀ wá nǹkan ṣe sí i. Bàbá mi. Lóde. Ibo ló dá ibo lẹ ń gbé bẹ́ẹ̀dì lọ. Kí ló dé kí lọ́kàn? Bẹ́ẹ̀dì tẹ màá fi ń sùn nílé màá ní. Sọ́kàn ni. Ọkàn. Ń bá bá wù mí máa gbé lọ. Ó ti ìdánilẹ́kọ̀ọ́ yẹn. Rárá o mi ò gbàgbé rárá. Ṣebí 5th of April ni. Oh, I know. Ó wà nù diary mi. But thank you for reminding me. Torí mo lè lọ gbàgbé náà lóòótọ́. Ó ṣé gan ni. And before you go, Joe, ṣé ń bá mi monitor àwọn client wa yìí, àwọn total vendor services. Ṣé wọ́n perform ṣá? Sure ma. Accounts won't flow ma. That's very good. I'm happy to hear that. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ má gbàgbé láti bá wọn process invoice discounting facility tí wọ́n béèrè fún. Ṣé mọ̀ pé wọ́n nílò ẹ̀ ní. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ́n ní ẹ wò àwọ̀ tún wọ́n ní ẹ wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n. Ẹgbà yíyẹ wo ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ́n ní ẹ wò àwọ̀ tún wọ́n ní ẹ wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Túnjẹ́ láwọn ṣèrè kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn tẹ́tí kò tẹ́lẹ̀ rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí i àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọ̀ tún wọ̀ ní ẹ.